Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Gbogbo àwọn ọmọ Yorùbá nílé ní toko lẹ́yìn odi, a kí yín o. Ó dàbí ẹni pé urgent message ni ó wà fún wa ní ọ̀sán yìí. Jáde láti jẹ́ kí ẹ̀yin èèyàn wa mọ̀, but a fẹ́ kẹ́ mọ̀ yìí pé nǹkan tó wà níwájú wa yìí ogun ni. Ọmọ Yorùbá tó bá sọ yìí pé kò sógun, ó kàn ń tan rẹ̀, ó ń tan ẹlẹ́dẹ̀, ó dẹ̀ ń tan ọjọ́ ọ̀la ara ẹ̀. Àfẹ́ni tí wọ́n bá ti sọ di olòṣì olórí burúkú tí ó ti gbà yí pé òun ò ní ìdí ìlọsíwájú nílé ayé òun. Lákọ̀ọ́kọ́ a máa sọ fún yín sí pé lórí àwọn ọmọ wa tí wọ́n ní láti jáde kúrò nínú kidnap tí Nigerian terrorists, DSS kidnappers, the killers, tí wọ́n kidnap àwọn ọmọ wa láti fi subjugate wa ni. You have to know that. Then àwa síbí ìlọ́sàn yìí láti sọ fún yín pé Ọ̀yọ́ ó ti gba àbọ̀dè. Aláàfin of Ọ̀yọ́ tó wà ń bẹ nísìn alábọ̀dè ni. Ṣé ti gbọ́? Ikú bàbá yèyé alábọ̀dè ni, alábọ̀dè ọba ilẹ̀ Yorùbá ni. Ó ti ń ṣe ti pẹ́. Wọ́n dẹ̀ ti ta ìran ọmọ Yorùbá sí oko ẹrú nítorí tara wọn nìkan, nítorí pé àwọn bílí pé àwọn nìkan làwọn ní ọmọ fámílì tó pọ̀. Àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá àwọn náà lọ́mọ tó pọ̀, bó tilẹ̀ jẹ́ pé àwọn agbésùmọ̀mí try láti curtail wọn to the extent pé wọn ò ní fámílì mọ́ tí wọ́n máa ṣiṣẹ́ àgbẹ̀ láti ṣe oúnjẹ sílùú. The Aláàfin of Ọ̀yọ́, Ọba Lámídì Adéyẹmí, is a terrorist. Àwọn ọmọ Yorùbá proscribe Aláàfin of Ọ̀yọ́, Ọba Lámídì Adéyẹmí, as a terrorist. Yes, to the Yorùbá nation. Nítorí pé òun ni ọba àkọ́kọ́ nígbàtí Ọlọ́run dá ilẹ̀ Yorùbá pé òun ni olórí. Kò ń ṣe òun o, àpèrè ẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Anybody tó bá ti wà lórí àpèrè yẹn, òun ni olórí ọba ilẹ̀ Yorùbá. Ká ní ọ̀tá dá ọ̀tá sílẹ̀, ọ̀tá dá gbogbo nǹkan sílẹ̀, kí ni ti olórí ilẹ̀ Yorùbá láti gbàbọ̀dè? Láti sọ pé nítorí pọ̀tá wà, kán wá fún ọ lówó, kán ní ìwọ ń gba owó oṣù tó pọ̀ ju ẹnìkan lọ. So you are supporting the enemies. That is what we call foiders. Ṣé gbọ́, kò ń ṣe òyìnbó tó le. Go into dictionary, go and find out what foider is. Wọ́n fi ìyà jẹ àwọn ọmọ wa. Ẹ sọ pé Sunday AIDS. They are not Sunday AIDS. They are Yorùbá nation AIDS for freedom. Gbogbo wọn náà dẹ̀ náà wọ́n kàwé, wọ́n náà fún wọn PhD níbì kan káàkiri gbogbo ìjọgajantis. Àwọn ní Sanchelos universities ìlú ẹrú. Kí làwọn ọmọ yín kà ní school? We have seen some of your children too on internet. Ní London mẹ́rin tó jẹ́ pé ẹrú náà lọ ṣe ní London. Wọ́n kì í sanwó lé náà. Are they paying for house rent? Who is taking care of their house rent? It's you the kings. Àwọn ọmọ wa dẹ̀ ń jẹyà nílùú wa. Ẹ ti kọ́wọ́ yín bọ́ ṣọlọ. Látọdún tó ti pẹ́ tún máa proud pé òyìnbó ní kan máa sanwó oṣù
fún ẹ̀yin ju àwọn kan lọ, ẹ wá ń pera yín ní paramount ruler. Ìkà ní ìkà ọ̀tá ọmọ Yorùbá lẹ jẹ́. Aláàfin of Ọ̀yọ́, àwọn ò recognize Ọọ̀ni of Ifẹ̀ as olórí ọba ilẹ̀ Yorùbá. It is not true. Àwọn colonial master ló create yẹn fún ẹ̀yin dìdìrìn. Tó bá wù yín ṣe tí lè sọ pé à ń bu yín àti ẹ̀ràn anybody. Ẹ̀tọ́ ọmọ Yorùbá là ń gbà. A fẹ́ gba ẹ̀tọ́ ara wa fúnra wa, wa la máa jà fúnra wa. Kò ń ṣe British lẹ máa negotiate pẹ̀lú tẹ máa ní kí wọ́n wá jà fún wa, tàbí Britain. Kò sẹ́nibody tó máa tàbí USA or Germany or Switzerland or Netherlands, gbogbo wọn ni wọ́n ṣe òwò ẹrú nítorí wọ́n ti rí pé dìdìrín ní ìpẹ́ fẹ́ràn àtẹnujẹ àti ìdíjẹ kẹ́dẹ̀ ta àwọn èèyàn yín. Even ọba Aláàfin of Ọ̀yọ́ sọ nínú fídíò ẹ̀ yìí pé ṣẹ́yìn aláàlú lérò pé ẹgbọ́n ẹ̀dẹ̀ rí wọ́n ń pa àwọn èèyàn nílùú ẹ̀sán kọ́kọ́ sí wọ́n pa ọba ẹgbẹ́ yín, kò sẹ́nìbọ̀dì tó sọ̀rọ̀. Àwọn ọba kan wà tó ń sọ̀rọ̀ lóòótọ́ bọ̀ wọ́n tẹ̀ lè sọ̀rọ̀ síta nítorí gbogbo wọn ń bẹ̀rù gbogbo ẹ̀yin ìkà yìí, ẹ̀yin ìkà tẹ́jọ́ lórí ọba yìí. So when we are talking about the kings, ẹ wá náà rọba fín. So ó mì pé ẹ fi pọ̀ lọ ń gbé ayé fún yín ipe kí ẹ máa bá yé ọmọ Yorùbá jẹ́ kí nǹkan tẹ lérò nìyẹn. That's not true. It's not true. Ọmọ ọba làwa náà àjà fúnpọ̀ ọba. Kí ló dé tẹ́ ń fìyà jẹ ọmọ ilẹ̀ Yorùbá? Ẹ̀yin Aláàfin náà lẹ tún pé àwọn Fúlàní nígbà tá à ń lé wọn kúrò ńlú, tó ń pa wá, tó ń jí wa lọ́mọ gbé, tó ti bà gbogbo economies wa jẹ́. Ẹ̀yin Aláàfin náà lẹ tún sọ pé ń ṣe meeting pẹ̀lú àwọn Fúlàní kan máa bọ̀ ẹ́ fún wọn nílẹ̀ kí ni nǹkan tó ń fẹ́. Ẹ lè bẹ̀ ọmọ Yorùbá bẹ́ẹ̀ o, kẹ́ bẹ̀ ọmọ Yorùbá pé kí lẹ fẹ́. Níbi tẹ yàkàdé, yes, wọ́n wá ní kò sẹ́ni tó lè sọ̀rọ̀. Ẹ wá náà ní stakeholders ilẹ̀ ẹrú ìlú Nàìjíríà. So gbogbo ilẹ̀ ti di Muslim. Ẹ̀dẹ̀ ní ẹjọba Yorùbá, ṣé ẹ̀sìn ilẹ̀ Yorùbá ni Muslim àbí Christian? Ẹ wá ń fi yẹn ta àwọn èèyàn sóko ẹrú, ẹ̀ ń tà wá sóko ẹrú everyday. Ẹ lọ jáwọ́ ń bẹ̀ o. So ìntàfẹ́ sọ fẹ́yìn ọmọ Yorùbá ní ìsìn lọ́sàn-án yìí ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí ní pé àwọn tó ń sọ pé wọ́n máa fún yín lówó bọ́n ṣe ṣe fáwọn ọba yín náà nìyẹn gbà yẹn tán láwọn kan ní kí náà ti ń pè wọ́n, àwọn kan ní paramount rulers tí wọ́n yàn wọ́n fún yín. Òyìnbó ló yan paramount ruler fún yín. Àwa ní àwọn bá wa mọ bọ́ bá ṣe rí látàyé táláyé ti dáyé kóyìnbó tó délùú wa. Bọ̀ nítorí owó yẹn náà tán fi tàn wọ́n, tán ní wọ́n máa gbowó ju èèyàn kan lọ, tán dẹ̀ rán àwọn ara wọn síra wọn, tán bẹ̀rẹ̀ sí para wọn, tán para wọn, ló fa ìjà Ìlọrin. Òun náà ló fa ìjà Èkìtì parapọ̀. The same thing náà ní France náà ń gbógun láti Dahomey wọ Kétu, Alákétu, Kétu tó fi dé gbogbo Benin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. So ẹ lè máa mú wa lọ́bọ̀. We have historians there, they are not doing anything. Gbogbo wọn politicians ni wọ́n, láti jalè, láti rówó, láti fi àbáyé ọmọ Yorùbá jẹ́. Kàn believe pé àwọn lórí méjì, kò sẹ́nibọ̀dì inú yín tó lórí méjì. Adé nìkan ni nǹkan tó jẹ́ nǹkan tó wà lórí yín. Tẹ́ ẹ bá dẹ̀ mọ́ lò, torí ẹ̀ ni àwọn Gáà ṣe wà, àwọn Ọ̀yọ́mèsì ṣe wà láti gbadé lórí ẹni ọba. Ó wà nù tán. It's not fading. Yes, àwọn ọmọ ìlú ó gbadé lórí terrorist. Ọba tó bá ti sòdí pọ̀ mọ́ terrorist ló náà. Yes, which is Ọba Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́. Àwọn ọmọ yín dẹ̀ ń support yín nítorí pé ẹ ti fi wọ́n sínú gọ́fìmẹ̀ntì ìlú ẹrú. Yes, wọ́n sọ̀rọ̀, wọ́n sọ a lot of things, wọ́n antagonize, wọ́n fẹ́ pa àwọn ọmọ ìlú wa, anybody tó bá ti ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ṣẹ́yìn wá jọba wa nìyẹn. You are not our kings. No, you are not. You are not our kings. So ẹ̀yin aráàlú tí wọ́n ní wọ́n máa pín owó fún ní ìsìn. Tẹ́ bá ti gbà, we cannot control you. We can't tell you not to take the money.
owó tán náà máa fún yín wọ́n ní 10 million náà máa fún yín wọ́n tiẹ̀ ní fún yín tó 10 million bọ́n fún yín gan 200 naira ẹ máa gbà ẹni ayé yín ti bàjẹ́. Tẹ bá ti gba owó yẹn bọ́n ṣe ba ayé àwọn ọba yẹn jẹ́ tán fi dìranù ṣó ti yé yín bẹ́ẹ̀ náà gan láyé yín ṣe máa bàjẹ́ tẹ̀ ní jẹ́ nǹkan kan mọ́ láyé yín. Nítorí àwọn ọba olè yìí olè ni wọ́n ń pa ọmọ ìlú wọ́n wọ ilẹ̀ ìlú wa. Àwọn Fúlàní lórí láyà pé àwọn làwọn ní ìlú ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ wò ẹ nítorí pé nǹkan tẹ̀yìn ti sáìn pẹ̀lú àwọn òyìnbó orí burúkú wo lẹ sáìn pẹ̀lú. So wọ́n kí ni nǹkan tán ṣe wọ́n ní ìdẹ ọmọ ogun tó rán lè fèsì wa. Ẹ bá ní oògùn òsì àwa lọ́lọ́run kọ́kọ́ dẹ́ fún wa nímọ̀ alóògùn lóòótọ́ ṣùgbọ́n èèyàn ti gbàbọ̀dè nígbà tó bá ti gbàbọ̀dè tó bá ń bẹ Fúlàní ọba Lámídì Adéyẹmí ọba tèmi kó sọ pé kí àwọn Fúlàní tó ń pa wá lọ́mọ tó ń jí wá lọ́mọ gbé kán máa bọ̀ nǹkan bá fẹ́ òun fún wọn lẹ̀ wọ́n proscribe Àmọ̀tẹ́kùn yìí pé ìkà ni wọ́n apààyàn ni wọ́n Àmọ̀tẹ́kùn ń pààyàn. So nísìnyí tẹ́ ti gé ọwọ́ Àmọ̀tẹ́kùn tẹ́ ti gé wọn lẹ́sẹ̀ tẹ́ ti pa wọ́n tẹ́ ti lu àwọn ọlọ́pàá yín táwọn OPC ń ṣiṣẹ́ fún tẹ́ ti fi bayé Àmọ̀tẹ́kùn jẹ́ ẹnu yín rọ̀wọ̀ inú yín dùn ẹ wá ń play pé ẹ ní Nigerian connection ìlú ẹrú ní Nàìjíríà. Àwo wà pẹ̀lú yín ọba Lámídì Adéyẹmí you are proscribed as a terrorist king against the Yoruba nation. Gani Adams will proscribe you and the OPC as a terrorist organization. Yes. We are Yoruba people. We know who you people are. You have been killing so many people day in and day out. You have destroyed every businesses of Yoruba people, helping the Nigerian Fulani contraptions government láti lè subjugate ilẹ̀ Yorùbá in every aspect. Is not started today. Láti ìgbà táwọn Ọbásanjọ́ tán ti mú ẹsẹ̀ akóló tán ti ní kó da OPC rú. OPC àwa la ní ilẹ̀ Yorùbá ló ní OPC. Àwọn tó dá OPC lẹ̀ wọ́n sì wà láyé kò ń ṣèwọ Gani Adams ló dá OPC sílẹ̀ ó jẹ́ nǹkan kan. Èmi Olúgbadé Babájídé ló sọ bẹ́ẹ̀. Ìwọ Gani Adams mo tún challenge lónìí gbogbo ọmọ Yorùbá challenge yes ó jẹ́ nǹkan kan nílẹ̀ Yorùbá. Àwọn terrorists ló fi ẹ́ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn agbésùmọ̀mí against ilẹ̀ Yorùbá ló fi ẹ́ joyè. Àwọn politician olè àwọn Fúlàní ló fi ẹ́ joyè. Yes, we have all the records. We can prove your body languages and your speeches. We know who you are. Ó kì í ṣe ara wa, ó ń ṣe ọmọ Yorùbá, ó sì fúnlẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá tó bá ti ń tẹ̀lé ẹ wọ́n ti lórí yín. Àwọn pípì yìí máa ń fi èèyàn ṣe ètùtù wípé kí ẹ lè wà as one Nigeria, kí wọ́n lè máa recognize wọn àwọn ọ̀gá wọn àwọn slave master kí wọ́n máa fún wọn físà pé kí wọ́n lọ sí ìlú òyìnbó kí wọ́n máa láwọn ń play àwọn polówó culture àwọn dún ẹlẹ́lẹ́yà ni wọ́n ń ṣe ọmọ Yorùbá ò ní gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá. So gbogbo àbọ̀dé every one of us ń pariwo káàkiri ń sìn pé àwọn kan alábọ̀dé ní wọ́n fẹ́ kẹ́nu wá kò náà ni òun náà ni nǹkan tó ń ṣẹlẹ̀. So àwọn ọmọ Yorùbá ní ká jí ẹ má dá àwọn pípì lóhùn àwọn náà ti sọ everybody tó lè wọ́n máa fún yín lówó owó tẹ́ ń fẹ́ yẹn owó náà ti ọmọ Yorùbá ò láìkí owó nítorí pé a kì í ṣọ̀lẹ a lè ṣe so many things a lè ta nǹkan oníṣòwò ní wá. We are craftsmen and women. We are medicine people. Tó bá ti lè ní medicine o ti ní gbogbo ayé o lè tọ́jà o lè mú ayé ọmọ ẹ̀ dáadáa which is humanity. Nǹkan táwọn òyìnbó kọ́ lọ́dọ̀ wa nìyẹn. Tó di pé gbogbo àwọn olódo yìí tí wọ́n máa sáré lọ sílùú òyìnbó pé ara àwọn ò yá
àwọn fẹ́ lọ gbà tọ́jú nílùú òyìnbó ẹ̀kọ́ ẹ̀sìn wọlé ẹni káwọn èèyàn kan máa lo ewé àtegbò ìtẹ́ tún sọ nìyẹn tẹ́ ti ń ṣe for so many years ẹ̀dẹ̀ ń lo fensic ẹ̀ ń lo APC ta ni ò lo alábùkún rí nínú gbogbo yín ṣé òyìnbó ló ṣe alábùkún òyìnbó kọ́ ló ṣe alábùkún ẹ̀yin dìdìrìn ọmọ Yorùbá ló ṣe alábùkún òyìnbó tún gba gbogbo research yẹn gbogbo ingredients tó ń lò wọ́n tún lọ sọ lórúkọ míì nílùú wọn wọ́n ń lò fáwọn èèyàn ẹ̀yin wá ń kó gbogbo owó ìlú wa ẹ̀ ń kó lọ sílùú wọn nítorí pé tára yóò bá yá ẹ lè lọ sanwó hospital ẹ rí pé orí yín ti dàrú you are useless people ẹ wá náà ń ṣe ìṣẹ̀ṣe ẹ̀yin ọba rándanrandan ẹ náà ń ṣe ìṣẹ̀ṣe fúnlẹ̀ Yorùbá olóyè Ìgbòho wa máa sọ fún wa pé níwèé wọn bá àgbàtà ní opportunity láti bá sọ̀rọ̀ Olúwa Ọlọ́run Olódùmarè ó ṣe a máa sọ wípé ẹ má bú àwọn ọba ẹ má sọ̀rọ̀ sí wọn mọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n tún ṣe fóun náà òun náà tún rí i pé wọ́n ṣe rí ẹ wá fẹ́ pa so ẹ̀yin ò ní kú mọ́ ṣé ẹ lérò pé ẹ ní kú ta ni ò ní kú nu yín kò sí ọdún tẹ lò láyé ẹ máa kú ṣáà ni ẹ dẹ̀ lọ wò ẹ ní orí òótọ́ ọ̀rọ̀ ẹ mọ nǹkan tó ń pè lórí most of you gan ò tiẹ̀ mọ fà most of you tẹ́ ń pera yín lọ báyìí ẹ mọ fà nítorí pé àwọn òyìnbó àwọn slave master ló fi yín jọba irú ẹ̀ ni wọ́n sọ Ọọ̀ni of Ifẹ̀ di ọba báwo ni wọ́n ṣe máa sọ Ọọ̀ni of Ifẹ̀ di ọba oníṣẹ̀ṣe ni Ọọ̀ni of Ifẹ̀ oníṣẹ̀ṣe ni àwọn tó ń láti máa tọ́jú ẹ̀sìn Yorùbá the Yorùbá's idea àwọn tó máa tọ́jú ẹ̀ nìyẹn àwọn ìṣẹ̀ṣe custodian ó ní Ọọ̀ni jẹ́ ẹ̀dẹ̀ gba òyìnbó láyè àwọn colonial master wọ́n sọ di ọba mọ́ yín lọ́wọ́ ẹ wá ń pọ̀n ẹ̀ẹ̀mí ọba tó wà nílẹ̀ Ifẹ̀ ni ẹ̀ẹ̀mí ọba tó wà nílẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni kẹ́ tó sọ ní di ọba ẹ wá fi yẹn fi dájà lẹ́sìn wa láàrin adẹ̀ ń sọ fún yín látijọ́ ẹ̀ ní gbọ́ alábọ̀dé ó ti pọ̀ jù òun náà ṣe sọ pé alábọ̀dé pọ̀ alábọ̀dé dẹ̀ náà fi dá ilẹ̀ Nàìjíríà àbọ̀dé ní ifá tán fi dá ilẹ̀ Nàìjíríà ẹ lọ bí àwọn babaláwo yín léèrè àṣọ àwọn babaláwo tó ń lù yín jìbìtì ó tún gbogbo kórí íńtánẹ́ẹ̀tì tó máa purọ́ fún yín tẹ́ máa tanra yín àwọn yẹn lẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò ń ṣe ẹ̀sìn it's our traditional beliefs tó jẹ́ ìmọ̀ òye tọ́lọ́run fi fún wa tó fi fún ọmọ Yorùbá tó dẹ̀ fi fún àwọn náà la tàn káàkiri gbogbo àgbáyé tó dẹ̀ lẹ́ ṣe máa rí irú ẹ̀ ní here and there samples of South America tí wọ́n ṣe tí wọ́n hàn àní kẹ́ máa lọ ṣe ẹ̀sìn kankan ẹ má sọ ilẹ̀ Yorùbá di ẹ̀sìn ẹ má sọ agitation sí Yorùbá di ẹ̀sìn agitation Yorùbá ò kì í ṣe ẹ̀sìn and there is nobody tó lè sọ pé òun ló lórí ilẹ̀ Yorùbá kò sí olórí ilẹ̀ Yorùbá tá a bá ti dìbò gbogbo wa ń jà fún pé ká bọ́ kúrò nínú oko ẹrú ni and we have to join hands together we have to fight this war it's our war if not a máa dẹrú ni yes a ti ń dẹrú náà if not báwo ni Fúlàní ṣe máa gba pọ́ọ̀tì wa Fúlàní máa kírun nínú ọ́fíìsì for the past 20 years láti ń rí nǹkan adẹ̀ ń pariwo fún yín ẹ̀ ní gbọ́ ẹ máa sọ pé Ọlọ́run ló máa wá ràn yín lọ́wọ́ Ọlọ́run ló máa ràn yín lọ́wọ́ ṣé ẹ̀ lójú ni ṣé Ọlọ́run ló ń fi okó ẹ̀ sí òbò tẹ̀ ń dó lójoojúmọ́ tẹ̀ tún ń rèpà àwọn èèyàn tẹ́ máa tan àwọn èèyàn jẹ ṣé Ọlọ́run ló ń fi okó ẹ̀ síbẹ̀ àbí ìwọ babaláwo tó ní kẹ́nìkan wá ṣe babaláwo èké tó ní obìnrin kan tó purọ́ fún pé kìnnì kan ló ń ṣe nǹkan kan all those things tó bẹ̀rẹ̀ sí ní nà kó sí ṣé Ọlọ́run ló ní kó ṣe yẹn ṣé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹ àbí ìwọ pásítọ̀ gbogbo ẹ̀yin pásítọ̀ rọ̀dọ̀rọ̀dọ̀ tẹ́tí bàlújẹ́ láàrin ìlú lásán ariwo ni everywhere àti church o àti mọ́ṣáláṣí o àwọn èèyàn ọgbọ́n ò gbádùn mọ́ ẹ ti bà yé àwọn èèyàn jẹ́
ọ̀pọ̀ ń pẹ́ fi àjẹ wọn, ẹ ti sọ wọ́n di dìndìnrìn, ẹ ti sọ wọ́n di ẹni tí ò tẹ̀ lè ní future mọ́, tó ti believe pé ayé òun ò lè dá. Àfi kẹ́ máa dáwó ranù, kẹ́ náà ń ṣe sàárà, kẹ́ máa fún wọn lówó yẹn. Ẹ wá náà ń ṣètọrẹ àánú, ẹ ṣètọrẹ àánú, ìkànnì ẹ create iṣẹ́ fáwọn èèyàn. Gbogbo ọmọ ń sá káàkiri, kí ni nǹkan tó ń rí náà bí tán bá sá lọ. And now you say to us that pé àwa táwa nílùú òyìnbó, àwa là ń da ìlú Nàìjíríà láàmú. Ìlú Nàìjíríà ló da àwọn many people láàmú tán fi kúrò ń bẹ́ẹ̀ náà. Yes, you don't know that. À ń láti da ìlú ẹrú láàmú, à ń láti fọ́ ìlú ẹrú yẹn ká. What are you talking? À ń láti destroy here. We have to destroy it in as much as we are alive. We have to destroy this slavery entity Nigeria. Because it's not our country. Our country is Yoruba nation. It is our religion. Yoruba nation is our religion. Gbogbo ẹ̀yin afá èké tẹ́ ń parọ́ káàkiri tẹ́ lọ gbowó Saudi Arabia tẹ́ fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ẹrú fún àwọn Fúlàní. Fúlàní sọ fún yín for the past 20 years pé àwọn máa sọ ìran Yorùbá di ẹni tó máa ṣalẹ̀ jẹ lákìtàn. Ṣé ẹ̀ ti di bẹ́ẹ̀ ni? Wọ́n wá ní wọ́n fẹ́ fún yín lówó, owó yín, owó àbú yín náà tún máa fún yín nísìn, ẹ fẹ́ máa lọ gbà á. Ẹ nítorí kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. Wọ́n dẹ̀ fún yín lówó náà, báwọn ọmọ ìlú yín fún yín lówó tán ní òkè ó yá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dáwó. Ẹ máa ní ẹ̀rá àwọn dìndìnrìn, àwọn òmùgọ̀. Ẹ ní fowó yẹn ṣe nǹkan tán ní kẹ́ ṣe. So àti wà ní stage àwa ń sìn. Gbogbo everybody fẹ́ máa bẹ̀rù. Ẹni ẹ̀ ní ìbọn, ara ìbọn. Èmi Olúgbadé Babájídé, I stand for the Yoruba nation láti bring ammunition wọ ilẹ̀ Yorùbá. Yes, láti defend ìlú wa, tó bá jẹ́ pé òótọ́ lẹ̀ ń sọ. We will bring you the ammunition to fight these terrorists. It is not America who is bringing you the ammunition. Àwa ọmọ Yorùbá la máa kó ammunition yẹn wá. It is not a secret. Believe it or not. Àwọn Boko Haram, àwọn Meyati Alabu wọ́n ń fall every day, dẹ̀ ń wò wọ́n ràn. Wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó wọ́n dẹ̀ ń pa wá. Ẹ̀yin ọba yẹn wá jókòó ẹ̀ lẹ́yìn ìgbà tó yẹ pé kọ̀ọ̀kan náà ní terrorist ní yìí náà. Yes, Ọba Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́, orí ipò tẹ́ wà yẹn, ipò the first ọba ilẹ̀ Yorùbá ni. Ẹ̀ẹ́dẹ̀ mọ́ ní ipò. Ẹ kò believe pé ẹ máa fi ipò yẹn kẹ́ máa fi enrich ara yín, kẹ́ máa fi enrich àwọn ọmọ kọ̀ọ̀kan tẹ́ bí ẹ bá tiẹ̀ mọ bí tí gbogbo àwọn ọmọ yín wà. Àmọye èèyàn tí ò tiẹ̀ lọ́mọ tó yín, wọ́n ní problem, wọn tí lè tọ́jú ọmọ mẹ́ta, ọmọ méjì. Yes, kàn tọ́jú wọn yanjú. So ẹ̀yin wá ń ṣèranù, gbogbo yín ẹ gbójú sọ̀n. Wọ́n gbé limousine fún yín, wọ́n gbé mọ́tò kan fún yín. Ẹni ilé iṣẹ́ dé láti Amẹ́ríkà ni wọ́n ṣe fún yín ni. Ẹ̀yin ò lè dá ṣe kankan, ẹ lè dá ní company. Àwa la fún òyìnbó ní ifá tó ń fi ṣe gbogbo nǹkan tá à ń lò yìí. Yes, we have the technology too. Ẹ dẹ̀ sọ gbogbo ìlú di dìndìnrìn. Kí lẹ̀ ń fẹ́? Kí lẹ̀ fẹ́ kó lọ sí ọ̀run? Ẹ bá kú tán kí lẹ̀ fẹ́ kó lọ? Ẹ lè kó nǹkan kan lọ. Gbogbo nǹkan yín yẹn gan máa dòfo ni. Torí àwọn ọmọ tẹ́ bí ẹ kọ́ wọn. Tẹ́ bá kọ́ wọn ni wọ́n á mọ̀ pé nǹkan tó ń pè ní humanity. Wọ́n á mọ̀ pé àwọn láti tún ilé ayé ṣe níwọ̀n bá agbára wọn bọ̀rọ̀ ṣe yẹn. Wọ́n tún kó bá ilé ayé ọmọ Yorùbá ni. Ẹ lọ jáwọ́ ń bẹ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má gba owó kankan lọ́wọ́ àwọn people. We are not going to control you. If you collect the money, whether you collect the money or not, wọ́n sì máa sọ pé ẹ ti gbowó. Ṣó ti yé yín? So I'm not going to tell you pé we are going to control that. We are not going to control it. We cannot control that. Yes, because àwọn people náà nígbà tẹ́ ẹ jáde lọ fún ìbò, àwọn náà ń tẹ̀ka. There's none of you tó wà ní orí internet tó máa sọ pé òun ò rí páwọn èèyàn ń tẹ̀ka. Àwọn tẹ́ gbà as elections what is it? Elections workers. Tẹ́ sanwó fún wọn, àwọn náà fídíò yín
tẹ̀dẹ̀ ń tẹ̀ka. So now you say those ones wọ́n wọlé fún ìbò, wọ́n wọlé fún ìbò. Gbogbo yín dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń sọ wọ́n Nàìjíríà ẹni kọ́ má pa yín, kọ́ má pa yín. Gbogbo yín lẹ máa kú pátápátá. Tẹ́ ẹ̀ bá kú gan ẹ máa dẹrú yẹn pátápátá ni. And that is our own fight. Our fight is pé kẹ́ má di ẹrú. Nítorí ìtìjú ńlá gbà ní fúnlẹ̀ Yorùbá. Gbogbo agbára ta ní ẹ ti tà fún Fúlàní. Àwọn ayé ìgbà kan táwọn yẹn ti lọ Àfọ̀njá wọ́n ta agbára fún Fúlàní lórí dìdìrìn àti ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ́kú. Àwọn Èkìtì náà wọ́n tà fún Fúlàní, wọ́n tà fún òyìnbó. Ẹ wá gbẹ̀sìn lọ́wọ́ wọn, ẹ kó gbogbo ẹ wọlé, ẹlẹ́ńṣẹ́ ẹ̀sìn òfò, ẹ̀sìn ìranù. Ẹ máa pariwo Saudi Arabia, Mecca, Ànábì. Ṣé ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ànábì? Ṣé Ànábì ló kọ́kọ́ dáyé kí Yorùbá tó dáyé, ẹ̀yin dìdìrín? Àbí ṣé Jésù ló kọ́kọ́ dáyé kí ilẹ̀ Yorùbá tó máa exist? Ṣé Jésù ló kọ́kọ́ dáyé? Jésù tẹ́ ń sọ tẹ́ẹ̀tẹ́ ẹ̀ mọ ọ̀ràn ẹ̀ tẹ́ ẹ̀ mọ ibi tó ti wá. You don't even know. Irúrọ́ tó ń pa fún yín. So ẹ má gbé ẹ̀sìn wọ ọ̀rọ̀ Yorùbá agitations. Ẹni tó bá fẹ́ jà fún Yorùbá kó dìde. We don't want to know what kind of religion what you have. Tó o bá ti ń ṣe alábọ̀dé, tó o ti gbà bọ̀dé, tó bá dẹ̀ wọ́n ẹ kó gbà bọ̀dé, alálẹ̀ ni ó mọ̀. Tẹ bá ní kò sí alálẹ̀, òun lẹ ti rí ẹ. Alálẹ̀ ti dójú tì wọ́n lọ́yọ̀ọ́. Ọ̀yọ́ tó jẹ́ pé òun ló ní Ṣàngó, àbí ẹ̀ mọ̀ ni. Wọ́n pe Ṣàngó títí pé kó dáwọ́ jù dúró, Ṣàngó ò dá wọn lóhùn. Yes! Wọ́n tún pe BBC kó wá show. Nígbà tí wọ́n ti gbà bọ̀dé, ṣẹ́ni tó ń gbà bọ̀dé máa lè pín kankan lórí alálẹ̀ ká alálẹ̀ dá lónìí. Àbẹ̀lérò pé dìdìrín alálẹ̀ bíi tiyín. Tẹ máa kọ̀ gba owó, tẹ́nìkan kọ̀ máa fún yín lówó òṣè owó ranù, tẹ máa ta family yín, tẹ máa ta ọmọ yín, tẹ máa ta lẹ́yìn. Ẹ wá gbọ́ sókè, ẹ wá ní k'Amẹ́ríkà wá ràn yín lọ́wọ́ o. Amẹ́ríkà wo ló fẹ́ ràn yín lọ́wọ́? Ṣé àwọn ò lọ́mọ, àwọn ò ní family, àwọn ò like enjoyment, àwọn ò ń dóbò. Wọ́n ń ṣe party ju ẹ̀yin Yorùbá lọ́sìn. Wọ́n dẹ̀ fi make owó ni tí wọ́n bá ń ṣe party. They make money out of it. Or German ló fẹ́ sọ̀rọ̀ pẹ̀. Or every other European countries tí economy wọn wà okay, sort of. So àwọn ọmọ Yorùbá ẹ má gba àwọn pípì láyé o, à ń sọ fún yín o. Ẹ má gbà wọn láyé o, ẹ má gbà wọn láyé rárá. Stand for your right. Kò sẹ́nibọ́dì tó máa jà fún wa, a ti ń sọ tipẹ́. Àwa la máa jà fún rárá wa. Ẹ yé fún àwọn èèyàn kankan lówó mọ́. That's another message I have to give you. We talk with a lot of people tonight, 2 o'clock, 2:30. Wọ́n ní kẹ́ yé fún àwọn èèyàn lówó mọ́. Ẹ má fún wọn lówó mọ́. Anybody tó bá ti pè yín pé òun gba owó agitation kan, àwọn fẹ́ help àwọn èèyàn, ẹ má dá wọn lóhùn mọ́. Ṣé ti gbọ́? Ẹni tẹ́ ẹ bá fẹ́ help Yorùbá nation, wọ́n á sọ fún yín. Àwọn organization wà, wọ́n á ṣe iṣẹ́ yẹn. Ẹ máa lọ dáwó yín jọ. A nídìí nǹkan ogun. Wọ́n náà sọ pé Olóyè Ìgbòho ní àwọn nídìí nǹkan ogun ni wọ́n ṣe làwọn politician ṣe kó wọ ọmọ olórí burúkú tó ń pè ní Mọ̀rín yẹn. Táwọn ọmọ Yorùbá dá 46,000 pounds láàrin ọ̀sẹ̀ méjì tí ò tiẹ̀ pọ́sẹ̀ méjì. Ẹ̀rí pọ́ ọmọ Yorùbá aláṣepé ni wọ́n. Ẹ̀rí pọ́ ọmọ Yorùbá dáa. Àwọn ọmọ olórí burúkú yìí wọ́n dẹ̀ gbà káwọn fracas kan bàjẹ́. Wọ́n wá ní olóyè fẹ́ ra ìbọn. Ṣé ẹ lérò bá ní ra ìbọn ni? Ṣé ìbọn kọ́ làwọn tó ń kidnap yín, ìbọn kọ́ náà ń lò ní tó ń fi ráyè kidnap yín? Àbí dìdìrín náà bẹ́ẹ̀ ní títí tó dé pé wọ́n kọ̀ dẹ̀ wá bá yín, wọ́n ní àtẹ̀wọ́ tẹ̀lé wa ká lọ dẹ̀ tẹ̀lé wọn. Ṣé bẹ́ẹ̀ náà ń ṣe ni? Wọ́n á fìdí ìbọn fọ́ orí ẹ, fọ́ ẹsẹ̀ ẹ. Ẹ rí àwọn DSS tẹ́ ń pè DSS, àwọn criminal, àwọn armed robbers, àwọn Fúlàní bandits, àwọn terrorists. Bọ́n ṣe lọ sílé Olóyè Ìgbòho tó ń fi ìbọn fún àwọn èèyàn lẹ́sẹ̀, tó ń pààyàn, tó ń tún gbé odó ògùn lọ síbẹ̀. Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ àlè Yorùbá tẹ́ ń pera yín ní Yorùbá tẹ́ ti wọnú wá, tẹ́ ti mọ àṣírí ògùn. Ṣé bẹ́ẹ̀ yín lẹ fún wọn níṣẹ́ yẹn? OPC knows about it.
Gani Adams knows about it. Gbogbo yín dẹ̀ ṣe ń pọ́n Gani Adams lé ẹ̀ ń tẹ̀lé Gani Adams ẹ̀ ń bẹ̀ ẹ̀ ń sọ pé òun ló máa jà fún yín kó lè jà fún yín ó lé ní yes camouflage náà ń lò fẹ́yìn èèyàn ti lórí yín wọ́n bá ti dá màálù kan palẹ̀ ń sìn tán ti fún yín jẹ bẹ́ẹ̀ ni àwọn tó ń wá síbẹ̀ tán jọ jẹjẹkújẹ bẹ́ẹ̀ náà máa pariwo àwọn náà máa pariwo kiri pé Gani ni ó máa gbà wọ́n sílẹ̀ Gani wo ló fẹ́ gbà yín sílẹ̀ elébi ẹ tó jealous gan pé àwọn ò mọ àwọn táwọn aráàlú òyìnbó ń dáwó fún Sunday Igboho náà ń dáwó fún kò sẹ́ni tó dáwó fáwọn OPC orí yín bàjẹ́ ẹ̀yin OPC ṣe bí pólíìsì Nàìjíríà lẹ́ ń ṣiṣẹ́ fún ṣe bẹ́yìn lẹ́ arrest everybody á sọ fún yín tipẹ́tipẹ́ ẹ̀yin ọmọ Yorùbá yìí náà ẹ̀ ní gbọ́ràn ṣáni. Do we need any money from you? No. Tọ́mọ ní kẹ́ ẹ dáwó fún ṣíṣe ọmọ Yorùbá láti tún nǹkan ṣe kẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ tí ò ń ṣe àwọn onírọ́ tí ò ń ṣe àwọn 419. Terrorist organization ní OPC Gani Adams lọ́gá wọn èmi Olúgbadé Babájídé ló sọ bẹ́ẹ̀ against ọmọ Yorùbá. Yes, we tell you all the time you don't want to hear tó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbà. Gani Adams ó dúró báyìí ni ló dúró tí Àmọ̀tẹ́kùn tí wọ́n fi fọ́ tán bàjẹ́ òun náà lọ fi ọmọ Ìlọrin Fúlàní descendant òun náà fi ṣe olórí náà fi ṣe commandant Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state wọ́n dẹ̀ ní chairman gan ò tiẹ̀ lọ kò lẹ́nu ọ̀rọ̀ gbogbo yín lẹ́jọ́ wà ń bẹ̀ o ẹ̀dẹ̀ ń wòran ẹ̀ ń pariwo OPC gbogbo yín sọ̀dí kẹ̀kẹ̀kẹ̀ àwọn OPC wọ́n á gbé mídíà wọ́n á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n á máa pariwo wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá wọn rí nǹkan kan ṣe sí gbogbo yín lẹ́ máa lọ tò síbẹ̀ ẹ̀mí tó máa ti pè yín ẹ̀ náà ń ṣe security summit orí burúkú rẹ̀ ń bá káàkiri ìwé wo lẹ kà kí ni nǹkan tẹ kà ẹ̀yin lẹ́yìn kan Muslim ẹ̀ ń dá mọ́ṣáláṣí lẹ̀ kiri iṣẹ́ kírètì iṣẹ́ fún ọmọ Yorùbá ni àbẹ́yìn ọmọ Yorùbá yìí gan tiẹ̀ ya dìdìrín ni wọn kírètì iṣẹ́ fún yín mọ́ṣáláṣí náà máa kọ́ sílẹ̀ kó mọ́ṣáláṣí ń gbin àgbàdo ni àbó ń gbin ọkà àwọn èèyàn wa tó dẹ̀ tún ṣe ń struggle àwọn bàbá yẹn ń struggle tán sì lọ ń ṣiṣẹ́ oko ẹ tún dẹ Fúlàní síbẹ̀ kó máa pa wọ́n kó jẹ nǹkan kó wa ẹ wá ní ká má sọ̀rọ̀ ẹ náà wà là ń jà àwa lẹ̀ ń lẹ̀dí mọ́ ẹ lè lẹ̀dí mọ́ Fúlàní o ẹ tún bẹ Fúlàní ni pé kó wá gbalẹ̀ wa ẹ̀yin ọba Lámídì tẹ̀ ń tanra yín so àwa ń sọ̀rọ̀ àwọn dìdìrín kan náwọn kan Maikama ìkànnì Ìwó ọba Ìwó eléyìí oníranu yẹn lè rándanrandan yẹn ìyẹn ló ń pàṣẹ fún yín gbogbo yín wá jókòó ẹ̀yin náà wá ń wo bí dìdìrín yẹn náà ń pe Fúlàní pé kó náà nígbà tó yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ ti sọ bẹ́ẹ̀ hàn sí fẹ̀yìn ọmọ Yorùbá ó tọ̀rọ̀ là ń sọ fún yín ẹ wọ́n á sọ ń sìn pé àwọn tó wà nílùú òyìnbó àwọn ni ṣé wọ́n mọ̀ bóyá èmi ṣẹ̀ dé ní láti ilé ni láti ilẹ̀ Yorùbá ṣé yóò mọ̀ ṣé máa pariwo ara mi fẹ́ pé mo ṣẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ lánàá ni o àbí mo ṣẹ̀ kúrò ní Republic of Benin ní ìjarun ni o máa pariwo fún ẹ nígbà tí mi ò ń ṣe fracas bíi ti gbogbo yín mi ò lè sọ fún ẹ náà because it doesn't bring anything òwò yín kàn máa jókòó síbẹ̀ lórí Facebook ní ẹ máa waste data ẹ tún máa bá sọ nǹkan fún yẹn tún máa ní àní solution kí ni solution tẹ tún wá Yorùbá nation is the solution man Yorùbá nation is the solution ṣẹfẹ́ kan la ọpọlọ yín kan kó sí ní ẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan ni wọ́n máa tó kó gbogbo àwọn ọ̀bọ̀n tí Amẹ́ríkà fi sílẹ̀ ń bẹ̀ tán abandon wọ́n máa kó wá fáwọn Fúlàní wọ́n máa tà fún wọn wọn náà máa fẹ́yìn ní 10 million sìn ìbáàtẹ̀ jẹ́ 20 million ìbáàjẹ́ 100 million náà fẹ́ fún yín ǹjẹ́ 100 million yẹn ra ẹ̀mí ǹjẹ́ ó ra ẹ̀mí Àdògán padà àti àáfà tí ó ń jà fún ilẹ̀ Yorùbá tí wọ́n pa sílé olóyè Dr. Chief Professor Ìgbòho Òòṣà ǹjẹ́ owó yẹn ra ẹ̀mí ẹ̀ so tó ń bá ti wá fẹ́ pín owó yẹn fẹ́yìn náà sìn ẹ ti ta ọjọ́ ọ̀la yín nìyẹn ẹ wá fìpẹ́ yín lẹ́gbọ́n ẹ̀yin ti gbowó lọ́wọ́ wọn ó gbowó yẹn ò gbowó yẹn wọ́n máa sọ pé gbowó
wọ́n máa fíìlì pépà àwọn tó ń sọ yẹn wọ́n máa kó fún UN ní pé wọ́n jọ mọ̀ ń pa ẹni o wọ́n máa kó fún UN pé àwọn èèyàn yìí wọ́n sáìn pé àwọn wà fún Nàìjíríà tẹ́ bá ti gbowó bẹ́ẹ̀ dẹ̀ gbowó náà wọ́n máa ṣe náà bẹ́ẹ̀ wọ́n á ní ẹ̀sán ẹ̀ wọ́n á lo kí náà ti ń pe káàdì ìranù tẹ́ ń kó káàkiri yẹn tẹ́ ní káàdì kan BV mi jẹ mọ́ mi mọ nǹkan tẹ́ ń pè tẹ́ ní ẹ fi ń gba nọ́mbà voters card wọ́n mú ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ wọ́n ṣe fún olóyè Ìgbòho tí wọ́n lọ fọ́ọ̀jì passport ẹ̀ tọ́nà àwọn ti mú passport ẹ̀ láti lè proscribe ẹ̀ as a wanted somebody. Do you see? So wọ́n plan nítorí pé olóyè máa travel all the time ó máa ń gba airport kọjá wọ́n máa ní the information lórí passport ẹ̀ wọ́n wá mú wọ́n scatter gbogbo lẹ̀ wọ́n wá sọ pé àwọn kópa lé ẹ̀ páwọn mú passport ẹ̀ àwọn ó ní kinní kan ó ní residence permit Germany of course he has it yes it's not a fake document but àwọn náà ṣe fake document láti fi ba ayé ẹ̀ jẹ́ so that kò ní lè travel náà ṣe sọ pé àwọn ti gba passport ẹ̀ pé so anybody tó bá rí níbì kan kọ́ mọ̀ pé ó ṣe fake ni kò ṣe fake no ṣé Nàìjíríà yín yẹn náà Nàìjíríà táwọn èèyàn ní 20 passport ṣé ìlú nìyẹn ìlú rádaràda ìlú olè ìlú tó jẹ́ pé wọ́n dìídì create ẹ̀ odùfà tán fi create ẹ̀ nìyẹn ipe ìlú olè ìlú ọ̀dàlẹ̀ yes ọ̀dàlẹ̀ ni ẹ máa ṣọ̀dàlẹ̀ ara yín ni gbogbo ẹ̀yin tribes ẹ bá ti kóra yín sínú bẹ̀ ẹ máa ṣọ̀dàlẹ̀ ara yín ni ẹ mọ̀ kò ń ṣe pé ẹ wá máa kígbe pé Jésù Jésù ẹ rí gbogbo chọ́ọ̀chì tẹ kó sílẹ̀ ni ẹni tó lọ bí ṣẹ́gun ẹni jẹ́ kó sùn yes ẹ máa fi ìlú pariwo sílé dín gbàgbàgbàgbà àdúrà yóò dẹ̀ gbà yes àdúrà yóò gbà ẹ já sóò tọrọ ẹ lè náà ń bu yín problem tí yín nìyẹn lọ́pọ̀kùnso tó wàá fẹ́ ṣe ìjà rẹ̀ wọ́n tínú bá ń bí pẹ̀lú nǹkan tí mò ń sọ ẹ̀ lọ́pọ̀kùnso kó kú dànù so problem wa ti máa tún solve then we have a minus of our problem yes because nǹkan tó da là ń fẹ́ fọmọ Yorùbá pé kí Yorùbá dá wà tá bá gba òmìnira wa ẹni tẹ́ bá fẹ́ jẹ olórí ẹ lọ jà fún lórí ẹ ní láti pààyàn ó máa ní káwọn èèyàn dìbò fún ẹni tó bá dìbò fún ẹ fine so nísìnyí àjàfó lórí bẹ́ẹ̀ bá máa gbé bàbá Akíntóyè tó ti dàgbà bàbá àgbàlagbà yẹn tó tiẹ̀ sì ń bá wa dá sí ṣé ó tiẹ̀ yẹ kí irú bàbá àgbàlagbà yẹn máa bá wa dá sí tó yẹ bẹ́ẹ̀ so tó bá sọ eléyìí lónìí ẹ máa gbógun tì lọ́la wá tún sọ mí lọ́la ẹ tún ní ó dẹ̀ dá o so tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń sìn ọlọ́mọ àjàrí nǹkan burúkú ẹ̀mí bàbá ogun ẹ wá ní ó dẹ̀ ti parí nìyẹn kò tiẹ̀ tí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ gan ẹ ti ń dọ́gbọ́n yẹ rí sẹ́yìn ipò ọlọ́pàá máa mú yín báwo lọ́lọ́pàá kan ṣe máa wá mú ẹ ó ń jà fún ẹ̀tọ́ ẹ freedom ni ẹ mọ nǹkan tó ń pè ní freedom ni ogun ni freedom tí ò bá sógun ni a ní béèrè fún freedom yes ogun ni freedom entails war so òyìnbó ló fẹ́ sọ fún yín pé o ò gbọ́dọ̀ jà èèyàn kan á gbé mọ́ wá pa ẹ́ mọ́lé ìwọ ò gbọ́dọ̀ revenge ò gbọ́dọ̀ jà ẹrú nìyẹn ẹ ti dẹrú nìyẹn yes there's no magic about it ẹ ti dẹrú kò sẹ́nìbọ̀dì tó lè rescue ẹ̀ adẹ̀ ń sọ fún yín pé olóyè Ìgbòho ń ṣe Jésù o kò ń ṣàna bí o ó lè jẹ́ mẹ́sáyà tá a sọ pé mẹ́sáyà tábà tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ mẹ́sáyà gangan olùgbàlà lèmi believe pé wọ́n ń pè ní mẹ́sáyà kò ń ṣe Jésù o kò ń ṣe Muhammed o kò dẹ̀ ń ṣe Moses gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ tẹ̀ sọ yẹn lọ́wọ́ ọmọ Yorùbá pọ́nbélé ni tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ìlú ẹ̀ lọ́kàn tóun náà dẹ̀ rí ìyà tó ń jẹ àwọn èèyàn ó lówó náà ṣòrí mọ́ yẹn fẹ́ sọdẹ ẹrú ni wọ́n fẹ́ ba nǹkan ẹ̀jẹ̀ pápá wọ́n fẹ́ pa
ẹ̀rí yẹn ká ní Fúlàní òun ṣe yẹn fún pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ àwọn foiders náà jọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn alábọ̀dé lẹni tí wọ́n bá ti sọ pé ẹ máa fún ẹ ní nǹkan náà tó bá ti wàá dẹ̀ gbapò kan wàá dẹ̀ máa rúùlù wọn lọ́ntì ẹ̀ tó bá ti gbà ó ti tàlú ẹ̀ nìyẹn alábọ̀dé náà ń pè yẹn so àwọn Fúlàní ẹ̀ náà dẹ̀ ló máa pa bọ́n ṣe báyé àwọn báyìí wọ́n ṣe báyé àwọn kan jẹ́ àwọn tẹ́ ń pè ní paramount ruler àmì ilé tó jọ máa lè inú wọn gan complete but Aláàfin ọ̀dàlẹ̀ ni Aláàfin ọba Adéyẹmí kú bàbá yìí ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ Yorùbá ni kò fẹ́ràn ọmọ Yorùbá kankan sínú náà tí ẹnìkan ló kàn wá tí ẹnìkan pé òun Ọlọ́run gbájé fóun òótọ́ dẹ̀ lọ́lọ́run gbáyé fún torí orí àpèrè tó wà àpèrè ńlá ni ṣùgbọ́n wọ́n ti ṣìlò yes so kẹ́ ẹ sọ fún bàbá yín ẹ̀yin ọmọ ẹ̀ tẹ́ ń sọ̀sọ́kùsọ tẹ́ ẹ ní wọ́n pa Sunday ni kan ṣe pa kan kí ló ṣe fún yín tó pa yín lọ́mọ jẹ ni ẹ̀kàn jẹ́ lọ́sẹ̀ àbẹ́ máa ní kí wọ́n pa èmi ṣé mo ṣe ẹ̀yin ni mo pa yín lọ́mọ jẹ àbí mo bá yín pínwó ẹ̀dẹ̀ pínwó òun pówó ọ̀hún náà ẹ lọ́wọ́ gbogbo bí tẹ́ ń gbé even common Ògún ilé Ògún lè renovate ẹ lè update ẹ tún ṣe ń bẹ àwọn Brazil obìnrin kan tẹ́ kó síbẹ̀ yẹn ló ṣe ń bá yín polówó lórí internet lórí page kan ní internet ló ṣe ń bá yín polówó ẹ̀yin odidi ọba of Ọ̀yọ́ the Ọ̀yọ́ empire the Yorùbá country ọba aládé obìnrin yẹn tó wá láti Portugal tẹ́ gbà síbẹ̀ yẹn tẹ́ ti sọ di ọ̀gọ́ olórìṣà obìnrin yẹn ló ṣe wá ń bá yín bẹ àwọn èèyàn lákàkiri gbogbo àgbáyé pé ẹ fẹ́ kọ́lé èṣù sọ́rí pé ẹ fẹ́ kọ́lé Ògún ẹ rí pé kàní ẹ rí pé ẹ ní lárí ojú òtì yín ojú gbà yín tì so ẹ ní owó ẹ ní 500,000 tẹ́ lè fi kọ́ ilé Ògún ẹ̀dẹ̀ náà ń promote Yorùbá culture how are you doing that so bẹ́ẹ̀ ṣe ń tà wá nìyẹn bẹ́ẹ̀ ṣe ń tà wá fún ẹ tà wá fún Fúlàní ẹ tà wá fún kí wọ́n ti ń porúkọ ẹ tà wá fóyìnbó òyìnbó ẹ wá ń bóyìnbó kóyìnbó kóyin lẹ́rú ta ló rẹ́sẹ̀ wèrè tí ò bó ẹ tí ò ń ṣe wèrè gan ẹ ń bu ẹsẹ̀ ẹ bá ti kóná sí i lábẹ́ Fúlàní ọlọ́pàá sójà wọ́n máa fi àjà ọmọ wọn bá gbogbo business ń jẹ ìwọ tó ní onítàn bá tiẹ̀ fún 10 million yẹn kó o tiẹ̀ lọ fi dá business lẹ̀ Fúlàní náà ló máa gba 10 million yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á tún gba ẹ̀mí ẹ̀ pàápàá èmi ò bẹ̀ yín pé kẹ́ má gbowó I said it 3-4 days ago in all the meetings tàti gbọ́ ogun kan ẹ̀ èmi ò bẹ̀ yín o opinion tèmi ni o I'm not begging you not to take any money yes ìwọ nítorí ẹ̀ lọ́wọ́ fẹ́ gbowó lọ́gbà kó talé ayé ẹ̀ báwọn ọba yẹn náà ṣe ń dunnú pé I'm the one who is taking much money so I'm the leader who is taking much money òyìnbó ló ṣe model yẹn fún yín o ẹ̀yin ọba tẹ́pẹ́ àlá nílùú wa tẹ́pẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbà ṣàkọlẹ̀ òyìnbó wa bẹ̀rẹ̀ sí ní control ṣàkọlẹ̀ wa ẹ tún wá ń proud of it pé ìwọ ni ìwọ ju ẹnìkan lọ naturally you are the leader of the Yoruba kings to the whole world yes but ẹ mọ ẹ̀tọ́ yín ẹ̀yin tó ń gbé síbẹ̀ ṣe ẹ mọ ẹ̀tọ́ yín ẹ ti fìjẹkújẹ ẹ ti fi báyé ara yín jẹ́ lọ́rọ̀ kan ẹ̀yin ọmọ Yorùbá ẹ yé bẹ̀rù wọ́n ní kẹ́ lọ bẹ àwọn ọba wà o àwọn ọba wà gan-an àwọn ọba wà o àwọn ọba sì wà o bọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ nítorí láti mọ̀ nìyẹn wọn lẹ́nu ọ̀rọ̀ but that's not an excuse àwọn ọba yìí náà ní problem wọn á dẹ olè gan sí wọn pé kán lọ ṣe wọn lè ṣàtọlọ́pàá ó tọ́ bá ṣe ń yọ́ só là ń yọ́ gbọ́ ẹ gbà bẹ́ẹ̀
bá ṣe ń yọ́ só là ń yọ́ gbọ́. Àwọn ọmọ Yorùbá ní ká dìde ká múra. Àwọn dìde nìkan ní pé ká máa lọ bẹ àwọn ọba. Wọn ò ní kankan ṣe fún yín. Ọba wo ló máa ṣe nǹkan kan fún yín? Àwọn tó máa ṣe nǹkan nu wọn wà o, wọ́n ń ṣe o. Ẹ má ṣì mí gbọ́. Wọ́n ń try best wọn. Bọ̀ pé àwọn ọba tó ń dárúkọ fún yín yẹn, àwọn yẹn gan wọ́n ń tàn yín, ẹlẹ́tàn ni wọ́n. Ẹlẹ́tàn. Ẹ má jẹ́ kán tàn yín. Àwọn Aláàfin of Ọ̀yọ́, eléyìí tó dẹ̀ ti dọba nísìn, Ọọ̀ni of Ifẹ̀, ó ti fi culture Yorùbá ó ti fi gbẹ̀pà. Kò ṣe eléyìí tó wà bẹ́ẹ̀ sí o, ó ti pẹ́ o. Látàrí Adérẹ̀mí náà ti bà gbogbo nǹkan jẹ́ o, yes. Awólọ́wọ̀ náà tún wá fínná mọ́ wọn, ó fínná mọ́ Aláàfin Ọ̀yọ́. Wọ́n wá lo ẹ̀yin Yorùbá against ara yín kẹ́ máa jà. So that this one will support this, that one will support that. So ọmọ Yorùbá ẹ já dìde. Ìwọ tó bá ní tọ́rọ́kọ́ bọ̀, ẹ wá àwọn ẹgbẹ́ àwọn èèyàn tó dáa, ẹ má jalè. Má ṣe o. Ẹ má sọ pé ẹ gbọ́n jù. Kò sí nǹkan tí èèyàn ṣe láyé tí ò ní gba ẹ̀san ẹ̀. Ẹ believe. O ò ní láti jẹ́ Christian, o ò ní láti jẹ́ Muslim, o ò ní láti jẹ́ oníṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe tí ẹ ṣòro ṣe. Ìwọ tó bá ti lọ dalẹ̀ tó ti gbàbọ̀dé inú ìṣẹ̀ṣe, á kọ̀ kú tú ẹni wọn ní mọ̀ nǹkan tó pa. Yes. Ẹ máa wá wọ́ndà pé ṣe bó níṣẹ̀ṣe dẹ̀ ní máa ó yẹ kó lè lágbára kù, kò sẹ́ni tó lágbára kù. Bọ́ tó máa fọjọ́ lọ́jọ́ lọ ni, tàbí kí gbogbo ìran ẹ̀ kó dàrú fún wọn, kó má jẹ́ nǹkan kan mọ́ láyé. Yes. So nǹkan tí most of them fi ń sá lọ sí, tó fi ń fi Christian àti Islamic àbí Muslim tó fi ń bojú nìyẹn, torí ìwà burúkú ni, torí iṣẹ́ ibi tó wà lọ́kàn wọn. Èló ló fẹ́ kó lọ sọ́run? Tẹ́ bá pín owó, tẹ́ pín gbogbo ẹ̀ lè tún ayé àwọn ọmọ ìlú ṣe. Kí ló dé? Adẹ̀ náà kì í ṣe Nàìjíríà. À ń ṣe Nàìjíríà lóòótọ́. We are not Nigerian. Olórí burúkú lẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. Mi ò sọ àwọn Fúlàní o, àwọn Fúlàní descendant tó rán mọ ìran wọn, wọ́n mọ ibi táwọn ti wá. So they can never stand for Yorùbá. Of course, they will go against you. Any progress for Yorùbá, they will go against you. Talking of Yorùbá nation. So ẹ má bẹ̀rù ọmọ Yorùbá, we have to stand up and fight for our right. Gbogbo tó bá gbà la máa fún. Ìwọ tó bá mọ̀ bọ́n ṣe, tó bá mọ̀ ìbọn ṣe, lọ wo orí YouTube, tó bá fẹ́ ká kọ́ ẹ̀. Lọ sórí YouTube, kó lọ sórí Facebook, kó lọ kọ́, àbí kó kọ́ sórí Google pé báwo lèèyàn ṣe ń ṣe ìbọn. Pistol ni o, báwo lèèyàn ṣe ń ṣe bọ́ǹbù. Wàá rí lórí YouTube, tó bá lòdì sí òfin ni ò ní rí lórí YouTube náà. Ìwọ tó bá kọ̀ sọ kan pa Fúlàní government Nigeria sí wọ́n máa block ẹ lórí Facebook. So but lórí YouTube wàá rí bọ́n ṣe ń ṣe bọ́n, wàá rí bọ́n ṣe ń ṣe rocket. Yes. Àwọn Fúlàní náà ń wò. They have money. They have your money. They use it to do whatever they like. So ẹ̀yin jókòó síbẹ̀ ẹ ṣe ranù. Ẹ máa bára yín jà káàkiri. Stop all those things, Yorùbá people. Ọmọ Yorùbá pọ́nbélé ni wá, we love you. We love you so much. So don't give up. Come on. Don't give up. Òsọ́lọ́pàá kankan tẹ gbọ́dọ̀ gbà láyè pé kó máa arrest yín sẹ́. OPC, ọ̀tá yín ni OPC jẹ́. OPC ló máa mú wọn wá, tó máa wá arrest yín. Wọ́n ṣe nígbà tẹ́ lọ gba gbogbo palliative yín, OPC ló help wọn tó fi arrest gbogbo àwọn èèyàn tó ṣó yẹn, so that kẹ́rù lè bá everybody. Láti má lè jàfẹ́ tó ẹ̀. The same thing is what they did to the Yoruba nation now, agitators. That's what they do. So you don't have to allow that. Anybody tó bá ti wá tó fẹ́ attack ẹ̀, wọ́n náà attack ẹ̀ back. Òótọ́ là ń sọ fún yín. Ẹ̀tọ́ ẹ ní láti defend ara rẹ̀. Every human being has right to defend he or she. Or he or herself. You have right. Do it. Do it. Kò sí ìlú tó gbé téèyàn kan bá wá attack ẹ, you have right to fight back immediately. Before the police come, you have to protect yourself.
how much mọ̀ pé police wá gbébọn wa kẹ́mọ́ ló wá yìnbọn fún ẹ̀ àbá à ń ṣe protest ọlọ́pàá wá yìnbọn àbí sójà wá yìnbọn ẹ̀ wá lè yìnbọn fún wọn OPC ló ń pààyàn OPC ló ń fún àwọn ọlọ́pàá yẹn láyé jẹ OPC ló ń ṣoògùn fún ọgbó ogun tí wọ́n ti gbà lọ́wọ́ àwa Yorùbá inú ń bí àwọn bàbá yẹn gan yes if you don't know inú ń bí àwọn bàbá yẹn gan wípé àwọn kó gbogbo nǹkan báyìí sílẹ̀ torí ẹ̀ náà ṣe ní kí wọ́n má kó nǹkan lẹ̀ fún yín mọ́ yes so Gani Adams wá gbẹ̀yìn gbẹ́bọjẹ tó yẹ kí wọ́n ràn wá ni ó wá ń claim Yorùbá ẹ̀yin náà wá ń tẹ̀lé gangan ó ti fún yín nìkan jẹ so up Yorùbá nation a ti gba òmìnira ẹ máa sọ pé a máa gbòmìnira à ń ṣe Nàìjíríà Yorùbá ò ń ṣe Nàìjíríà stop using that word Nàìjíríà à ń ṣe Nàìjíríà ìlú ẹrú ní Nàìjíríà àwọn òyìnbó ẹ mọ nǹkan tó ń pè ní ẹ mọ bí wọ́n ti mú orúkọ Nàìjíríà síta ni nígà tó máa sọ fún yín wọ́n á sọ yí pé ẹ máa wo wọ́n á sọ fún yín pé River Niger wọ́n ní Mongo Park ló founder River Niger is not true àwọn èèyàn wá ń gbé bẹ̀ odò Ọya là ń pè bẹ̀ odò Ọya là ń pè odò yẹ Yorùbá ló ní ṣe ti gbọ́ àwa Yorùbá là ń lo odò yẹn ibi tí Yorùbá ti ń ṣẹ̀ wá nìyẹn mọ́ gbogbo ọ̀nà àwọn ọ̀jọ̀gbọ́n wà tó lè testify sí nǹkan yẹn but today they are not here and we don't even know that this ọ̀rọ̀ yìí máa wáyé sìn we didn't know that so bóyá ní sùúrù tòní but we still going to talk more about that. ṣe rí odò Ọya yẹn ibẹ̀ náà ń kó ẹrú gbà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò ẹrú tí wọ́n ti ń kó èèyàn lẹ́rú tí òyìnbó ti ń kó àwọn Fúlàní wọlé tí wọ́n ti ń lọ ń jí àwọn èèyàn gbé Fúlàní máa ń rìn kiri igbó ni wọ́n ń da màálù irọ́ náà ń pa àwọn kọ́ ló ń da màálù àwọn màálù erin ní gbogbo agbègbè wa tẹ́ ń wò yẹn gbogbo ibi tí wọ́n sọ di Nàìjíríà yẹn inú igbó wa ní gbogbo àwọn ẹranko ńláńlá wà erin àwọn ni wọ́n ń pè ní herders erin ló máa ń move káàkiri àti màálù káàkiri Fúlàní máa ń fẹsẹ̀ rìn wọ́n máa dọ́gbọ́n wọlé wá wọ́n máa lọ sí agbègbè kan wọ́n máa dúró síbẹ̀ bẹ́ẹ̀ ni pé they just want to live in the place of bóyá wọ́n rìn wọ́n náà wọ́n wanderers náà ń pè wọ́n but meanwhile they are spying bọ́n ṣe ń ṣe náà di sí they are spying they are spies so tó bá ti spy tó ti rí yín bẹ́ẹ̀ ṣe rí tó bá ti dòru a kò wọ fi iná sí gbogbo léyìn ni wọ́n ṣe mú àwọn èèyàn ń gbà ẹni ẹ̀ a máa jà but tá a bá jà ẹ̀pọ̀ ò ní gbóró mọ́ ìmí tá a bá mú nínú wọn la wá sọ dẹrú òun làwa náà wá ń tà fáwọn òyìnbó àmọ́ pé òyìnbó ló ń lo gbogbo àwọn pípì yẹn so this is what our people have to know we will tell you more about that very soon lágbára Elédùmarè up Yorùbá nation we love you don't give up keep on fighting Yorùbá nation àwa la ní àwa la máa jàfẹ́tọ̀ wa kò sẹ́nìbọ̀dì tó máa sọ fún wa pé báyìí ni a ṣe máa ṣe kò sí UN náà the only thing ta need ni pé ìlú wa rèé o self determination àti establish ẹ̀ to the UN sefini so àwa la máa wá ṣe lè tó kù fúnra àwa ní ká kóra wa jọ àwọn ọmọ ológun wa ká dìde ká ṣe kí ni ká defend ìlú wa àtọmọdé àtàgbàlagbà àtobìnrin àtàrúgbó àtomidán then you will know the power belongs to the people it is not about revolution àṣọ revolution àwọn kí wọ́n ti ń pe máa yẹn tó náà ní sahara kìíní kan no we are not for that we are Yoruba people àwọn kan ní we are kí wọ́n ti ń pe we are supremos Yoruba of course we are because we are fighting for our right òyìnbó gan máa fight fún right ẹ ní nítorí òyìnbó máa sọ fún ẹni ẹ pé fight for your right man tó bá ti lè jà fún right ẹ kò sẹ́nìbọ̀dì tó máa ràn ẹ́ lọ́wọ́ so tó bá fẹ́ ra nǹkan ogun kò ń ṣe help a máa sanwó ni so tá bá dẹ̀ ti gba ìlú wa let me just give you this tá bá ti gba ìlú wa gbogbo eléyìí táwọn èèyàn ń bẹ̀rù yẹn a máa jókòó
tóyìnbó bá fẹ́ ra kẹrosíìnì ìyẹn tá a bá ní a máa jọ sọ ni èló ló fẹ́ rà kí ló ní trader by barter náà fi ń live so wọ́n á san àwọn balance owó kọ̀ọ̀kan ní everybody ń ṣe nìyẹn. It is in the international marketing. It is a theory. It has a formula. You understand? And if you study economics, you should be able to know to elaborate this more. You know, to our people. Tell our people the truth. Tell us the truth. Stop making yourself important. Tó bá ti kú nísìn ó ti lọ nìyẹn, kò sí nǹkan kan bẹ́ẹ̀ kó ẹ máa bẹ òyìnbó. Nígbà tó bá ti gọ̀, tóyìnbó bá sọ pé 5 plus 2 is 9. Tó dẹ̀ mọ̀ pé 5 plus 2 is 7. Tó wá sọ pé yà nítorí pé òyìnbó ti sọ ta ló wá tán rẹ̀ yẹ ṣé òyìnbó ló lù ẹ́ lọ́pọlọ àbí wọ̀ gan ló stupid. So that's it. And when we tell you ẹ máa sọ pé akọ̀ǹbúyàn. No, call a spade, not a garden fork, man. Shit. So have a nice day. Respect, Thank you. All right. Bàbá wa Gani Adams Ọlọ́run jẹ́ mi wọ́n ogun o ṣùgbọ́n ìpàdé tí wọ́n pè olójú tèmi ìpàdé yẹn ìṣèpàdé gidi o màá sọrí sí o ìpàdé yẹn kì í ṣèpàdé lọ́yẹ tó pè láàpọ̀ yìí nìyẹn o pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí bàbá Gani Adams tí wọ́n ń sọ níbi ìpàdé yìí ìpàdé tó pè lójú tèmi bí ìpàdé ọ̀tẹ̀ gan lójú mi ìpàdé tí wọ́n pè ní jẹta yẹn ọ̀gá ọlọ́pàá ń bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá Ògùn state ó ń bẹ́ẹ̀ gbogbo àwọn ọlọ́pàá ló bá ń bẹ́ẹ̀ ìpàdé yẹn ọjọ́ ìpàdé ọ̀tẹ̀ lójú mi ẹni lọ́nà wo wọ́n ní àwọn pé ìpàdé yẹn nítorí insecurity ẹ máa gbọ́ ẹ máa bá mi tẹ lọ́bọ̀ láì kẹ́ẹ̀tì máa bá mi ṣe program yìí mo fẹ́ kí bàbá Gani Adams wọ́n ti máa wo program yìí náà tẹ́lẹ̀ o eléyìí náà mo tó fẹ́ kàn wò ọ̀fẹ́ kàn wò káwọn ẹgbẹ́ afọ́ra wọn wò ẹ bá mi ṣí àlẹ́ débi tí bàbá Gani Adams táwọn ẹgbẹ́ wò ìpàdé yẹn lójú tèmi o èmi àwọn oníkàlọ́ mi dùn ọjọ́ ìpàdé ọ̀tẹ̀ lójú mi ọjọ́ ìpàdé ọ̀tẹ̀ ọ̀fẹ́ kẹ́ listen sí analysis ni mo lè fẹ́ ṣàlàyé yẹn èmi ọmọ ọ̀nà tó gbà kọ́ sí wọ o torí mo mọ̀ pé orí platform tí mo wà yìí àwọn tí wọ́n jẹ́ OPC ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Gani Adams wọ́n wà lórí platform tí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn olóyè Sunday Igboho wọ́n wà lórí platform yìí àwọn èèyàn Yorùbá foundation wọ́n wà lórí platform yìí àwọn olóṣèlú àwọn APC ń bẹ lórí platform yìí àwọn PDP ń bẹ lórí platform yìí ẹ wà share ẹ wà bá mi sẹ́ǹdì ìkẹ́nu tẹ bá ṣe àti bàbá Gani Adams pé ìpàdé oníròyìn ìpàdé tó pè ní jẹta yẹn o ìpàdé òtẹ́lẹ̀ kò lálàáfíà tó bàbá Gani Adams wọ́n ti máa ń sọ̀rọ̀ yìí ti pẹ́ pé òṣèlú ó ti fọ́ yín lórí mọ́sẹ̀sẹ̀ gbà ni mi ò gbà tẹ́lẹ̀ òṣèlú ti fọ́ yín lórí lóòótọ́ mi ń gbà tẹ́lẹ̀ ìpàdé tẹ́ ẹ pé gbogbo àwọn security partners níjẹta yìí lọ́jọ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbà pé lóòótọ́ òṣèlú ti fọ́ yín lórí wàláyì òṣèlú ti fọ́ yín lórí wàláyì òṣèlú ti fọ́ yín lórí ẹ wá ń play wa báyìí ẹ wá ń play wa ẹ wá ń da ọpọlọ wa láàmú tí ẹjọ́ báwa náà gọ̀ ni ṣé bẹ́ẹ̀ lára náà wà á lọ́pọlọ ni ẹ dákun àwọn tó lè ṣe ọpọlọ yín sí wẹ́wẹ́ ń bẹ́ẹ̀ nù àwọn tí wọ́n ń wò ṣe yìí lèmi ṣe máa ń sọ lórí platform mi pé àwa tá à ń sọ̀rọ̀ àwa la gọ̀ ju ẹ̀yin tẹ́ ń wò wá ẹgbẹ́ ju àwa tá à ń sọ̀rọ̀ lọ èmi máa I do say it always ẹ̀yin tẹ́ ń wò wá ẹgbẹ́ ju àwa tá à ń sọ̀rọ̀ lọ ẹlòmíì nínú ẹ̀yin tẹ́ ń wò wá ọpọlọ táwa fi sọ̀rọ̀ ẹ lè ṣẹ́ sí wẹ́wẹ́ tèmi ìbáyẹn jiyàn mà mo máa ń sọ mo mọ àwọn ará mi ìbí mọ àwọn ará mi ní ìbáyẹn jiyàn mà torí bẹ́ẹ̀ gbogbo ọmọ tí wọ́n bá sọ fún ọmọ yẹn tó ń bragado wàláhì ibẹ̀ ní tàwọn kan ti bẹ̀rẹ̀ ọmọ nǹkankan ìmọ̀ rẹ kò tó rí èkánná lẹ́gbẹ̀ẹ́ tí àwọn kan mà ní tó lọ́n bù fún àwọn kan agolo lọ́lọ́run fi bù fún ọtọ́ tó ń bragado bàtí àlọ́lọ́run fi bù fún àwọn kan
ni bàbá máa pé lọ́wọ́ ni bàbá máa fi wọ́n proud lójú ayé ibi tá a wà yí àgbáyé la wa kéèyàn kan wá máa kúkú mà níbi tá a wà yìí ẹni yẹn orí rẹ̀ dàrú nìyẹn orí ẹni yẹn dàrú nìyẹn so bàbá Gani Adams ẹ fẹ́ máa play wa ẹ fẹ́ máa play wa báwa ṣe mọ yìí tá a rọra mọ yìí tá a mọ nǹkan kí wọ́n bá lákẹ́tọ̀ lọ fún wa ọlọ́run jẹ́ èmi mọ̀ pé ẹ̀ ń play wa làákàyè pé ẹ̀ ń play wa ọlọ́run fún èmi. àìsàn tẹ́ ẹ lè san o bàbá Gani Adams àìsàn ìpàdé oníròyìn ìpàdé tẹ́ ẹ pè for security àwọn security personnel tẹ́ ẹ lè pè sípàdé níjẹta mo wò ó láàárọ̀ yìí mo sì rẹ́rìn mo wá ń sọ́ọ̀rì fún yín Gani Adams bàbá Gani Adams mo sọ́ọ̀rì fún yín torí pé mo fẹ́ràn yín gbogbo tó lọ́wọ́ bá ti gbéyàn dé láyé ìdíyàn bá dé láyé èmi nígbàgbọ́ pé ọlọ́run ló fi síbẹ̀ ipò tẹ́ wà yẹn ọlọ́run ló fi síbẹ̀ a sì ní gbàdúrà kẹ́ ẹ̀ jábọ́ láéláé a sì gbàdúrà kẹ́ ẹ̀ tẹ́ láéláé ṣùgbọ́n èyí gẹ́gẹ́ ń wùwà pẹ́ẹ́pẹ́ tẹ́ ẹ̀ ń wùwà káwọn èèyàn máa fi ẹnu ẹ̀ tẹ́ kàn yín ẹ̀ ń wùwà rẹ̀ ọ̀nà tẹ́ ń gbà wùwà yẹn rèé o màá ṣàlàyé fún yín o ẹ má ti ẹ̀yin tí ẹ bá jó lólùfẹ́ wọ ẹ má ti ìbínú ẹ jẹ́ kí n ṣe analysis ni kó o tó lè bínú tí bá wá ṣe tán tọ́ ọ̀bà wá gbọ́yé pẹ̀lú làákàyè rẹ o lè bínú táì yẹn ṣùgbọ́n má ti ìbínú pẹ̀lú analysis tí mò ń ṣe lọ́wọ́ yìí gbọ́ délẹ̀ tọ́ bá fẹ́ bínú lẹ́yìn ìgbà yẹn tí ọba yẹ ọ dáadáa bí o ṣe ṣe ọ wá lè bínú tọ́ yìí ń kù sí ọlọ́run wá lè lọ ṣe fídíò jáde nínú fídíò rẹ kọ wá bú mi pé mo bú Gani Adams tàbí tí mo sọ yẹn sí wọn kò dáa kírísì mi pé ẹ̀yin ní ẹ̀wọ̀ wọ́n láwọn pe ìpàdé security personnel lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá ẹ pé gbogbo security pátá ẹ̀ ń debate ẹ̀ ń sọ̀rọ̀ lórí security ilẹ̀ Yorùbá ìgbà wo ni security ilẹ̀ Yorùbá mẹ́ẹ̀ sọ́sẹ̀sẹ̀ mẹ́hẹ̀ ni kó tó di pé ẹ pé ìpàdé all the security personnel nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó bẹ̀rẹ̀ struggle yìí lẹ tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ pé mẹ́tẹ̀ security personnel ní gbogbo ilẹ̀ Yorùbá kí ló dé tó jẹ́ pé lẹ́yìn struggle lẹ́yìn ìgbà tó olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation pé kò sí security ń lù tó àfi ká dá dúró lẹ́yìn tó mọ̀ pé ìkíní yìí ó yẹ ká pé kí ló dé tó yẹ pé lẹ́yìn struggle olóyè Sunday Igboho lẹ́yìn tó mọ̀ pé ó yẹ ká pé ìpàdé security personnel kẹ́ pé àwọn lókọlókọ àwọn lẹ́yìn ó jẹ́ point 2 point 3 nínú ìpàdé security personnel tẹ́ pé ẹ wá ń sọ níbẹ̀ statement kan níbẹ̀ tí mo dìbàwọ́ ẹlẹ́ẹ̀pẹ́ nítorí pé ìjàngbara kọ́mọ̀bà di pé ìjàngbara ó padà wáyé lọ́jọ́ iwájú sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ran ti àwọn tọ́mọ̀rọ̀ gbọ́ o tẹ̀yìn bá fẹ́ sọ̀rọ̀ rú ọ̀rọ̀ tó bá fẹ́ sọ dáadáa o kọ́ran ti àwọn tọ́mọ̀ gbọ́ o tó bá rò pọ̀ ọmọ ọ̀rọ̀ sọ pé àwọn kò ní ronú lọ síbẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ gbogbo tẹ́nìkan kan sọ bó ṣe ń sọ word by word làwọn kan máa kẹ̀ náà sì ronú kọjá bí tí wọ́n sọ̀rọ̀ yẹn dé wọ́n ní àwọn pé ìpàdé yẹn torí kí jàǹgbára ọmọ bá padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tí ó bá sí ètò ààbò ní ìjàǹgbára ló ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì tí wọ́n mú àwọn èèyàn méjìlá tó rí ọ̀rẹ́dì tó lóye Sunday Igboho tó ba dúkìá rẹ̀ jẹ́ tó ba nǹkan rẹ̀ jẹ́ nítorí rí ọ̀rẹ́dì tí wọ́n lé ẹni ẹlẹ́ni kúrò ní Nàìjíríà nítorí rí ọ̀rẹ́dì tí wọ́n pa èèyàn méjì sílé olóyè Sunday Igboho torí rí ọ̀rẹ́dì lẹ́yìn wáyé ṣe ń sọ pé torí kí jàǹgbára ọmọ bá wáyé lọ́jọ́ iwájú tá a ti wà ní ogun ọ̀rẹ́dì táwọn Fúlàní ẹ̀sìn ti declare ogun against Yorùbá ọ̀rẹ́dì subhanallah jalamalaya ọkọ̀mọ̀dá kéèyàn máa ṣàbòsí o kọ̀mọ̀dá ayé alábòsí ọmọ ní dáa o Ọlọ́run ọmọ dojú ti àwọn alábòsí o ìgbẹ̀yìn alábòsí ọmọ ní dáa o èmi ọ̀dà pé yẹn o egbò ẹ̀ tó bá ti ń ṣàbòsí bí ó ṣe máa rí fún mu sàn gbogbo ẹni ó bá ti gbé àbòsí dání láyé ìgbẹ̀yìn rí ò ní dáa ọ̀rọ̀ yìí gbígbọ́ tí mo gbọ́ mo tún repeat ẹ̀ mo tún gbọ́
kó tó gbọ́ èèyàn mà le o èèyàn mà le o torí pé wọ́n ti ń sọ̀rọ̀ yìí tipẹ́ pé bàbá Gani Adams olóṣèlú ni wọ́n nǹkan kan wọ́n ń play politics kọ́ wọn lórí nǹkan kan mi nígbàgbọ́ nínú táwọn téèyàn bá ń sọ̀rọ̀ èèyàn fún mi láburú mi ìgbàgbọ́ ọjọ́ tẹ́ni yẹn bá ṣe nǹkan yẹn tẹ́mi náà wá rí ni màá tó gbàgbọ́ ó lérò èèyàn fún mi láì dákẹ́ ń gbà ògbó láíláí tí mo bá ti rí èèyàn fúnra mi tí mo gbá mọ́ báyìí ni mo tó gbà pé aláìdálẹ́ lè lóòótọ́ ṣùgbọ́n wá sọ fún mi pé lágbájá tó ṣe ń bọ̀ bá tó ṣe ń ti máa tó rí torá pé àwọn èèyàn burú púpọ̀ èèyàn ṣòro ẹni tí ò jalè gbà mí àwọn èèyàn máa pè lónìí torí pọ́lọ́ ń sórí fún torí ìdí eléyìí èmi yìí gba pé àwọn aróyìn èèyàn láì dá lẹ́yìn rẹ̀ àjọ máa ṣe lọ ní ọ̀ǹtí ìjọ tó bá tó ṣe àìdá rẹ̀ tí mo bá tó rí má ti ń pẹ́ ní lórí lóòótọ́ mà wá sá fún un. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń dìfẹ́ǹdì bàbá yìí ìyẹn bàbá Gani Adams ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo máa ń dìfẹ́ǹdì wọn lé lórí. ní bó bá yẹ kí n ti ṣàlàyé ọ̀rọ̀ fún wa tí mo bá fẹ́ pè ọ́ sákèsì máa pè ọ́ sákèsì bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mo máa ń dìfẹ́ǹdì wọn lórí ẹ̀. ṣùgbọ́n eléyìí fẹ́ wá ṣe yìí ọwọ́ ajẹ́ kí n rí pé alábòsí ni wọ́n lóòótọ́. torí kí yẹn àwọn sọ pé torí kí ìjàngbara mọ́ bá a ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú lọ́jọ́ káwọn ò pé ní tó ti ń ṣẹlẹ̀ adáko ẹ bá mi bí wọn o kí ni rí ìsìntàn fi kó kí làwọn lady k ìsìntàn fi kó wọn o torí kí náà ṣe kó wọn kí ṣe torí ìjàngbara ni nítorí pé ń bèrè ẹ̀tọ́ àwọn èèyàn wọn pé fún security ẹ̀fọn ní kiri tó tí ọ̀wá sí Yorùbá dàdúró ẹ wá pàǹdà ẹ wá ń sọ nǹkan mi ẹ̀yin sọ pé méjì security tí ẹ pè yẹn èmi believe pé ẹ sọ̀rọ̀ Yorùbá nation bẹ́ẹ̀ ni tẹ́ máa sọ fún wa pé tí Yorùbá nation bá ti bẹ̀rẹ̀ sí ní polongo kan fún wa ní security kan sọ̀rọ̀ ọ̀rọ̀ security nípa orílẹ̀ Yorùbá lèmi ti bí bóyá ẹ sọ̀rọ̀ Yorùbá nation o ẹ sì sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kó àwọn méjìlá tí wọ́n ń bẹ ní àkàtà wọn ká bá wa release wọn o pé ẹ máa employ ìjọba ẹ máa bẹ̀ wọ́n ẹ máa bá wọn ìjọba sọ̀rọ̀ ẹ wàá sọ a single statement lórí àwọn tí ń bẹ ní àkàtà DSS Baba Gani Adams single statement họ́tà lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho pẹ̀lú bá ṣe ìfẹ́ ìdílé rẹ̀ kẹ́ ẹ ti employ ìjọba lórí ẹ̀ kẹ́ ẹ bájọba sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ bá àwọn lẹ́ẹ̀kan lọ́wọ́ ń bẹ àwọn aṣojú ìjọba pọ̀ ń bẹ àwọn tí wọ́n wà lákàtà DSS ẹ sọ a single statement kẹ́ ẹ ti ẹ̀kọ́ statement lórí wọn àwọn olóyè Sunday Igboho bí wọ́n ṣe ń victimize ẹni ẹlẹ́ni tí wọ́n ń dà láàmú débi pé ń pààyàn méjì sínú ilé rẹ̀ tó tún sá lọ sí ìlú Benin tó ń lé lọ síbẹ̀ ọ̀tá a single statement lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ wá sọ pé ẹ pè pàdé nítorí sí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ struggle títí nìyẹn o bí làákàyè tèmi ṣe lọ nìyẹn o pẹ̀lú presentation yín pẹ̀lú meeting ìpàdé tẹ́ ẹ pé àtàwọn security personnel tẹ́lẹ̀ ẹ pé yẹn ẹ ń present àwọn gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bí ẹni pé ẹ tẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ struggle títí yẹn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá so Sunday gbogbo ohun tó ṣe yẹn ẹ ti dànù ẹ ti fẹ́ pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ ṣe yẹn. ṣé ò bá jẹ́ bẹ́ẹ̀ téèyàn kan bá mọlé tó sì fi foundation tó dáa sílẹ̀ tó mọlé tó dáa tí bóyá ilé yẹn lọ yẹ kẹlòmí ọmọ mọlé lọ wáyé pé lóòótọ́ lẹ fẹ́ràn wa tí ì ṣe pé bóyá bẹ́ẹ̀ sòṣèlú tí kì í ṣe torí àtẹnujẹ tí kì í sì ṣe torí nǹkan míì. ó ya èmi lẹ́nu púpọ̀ o ó sì jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú statement yìí pé ẹ pé ìpàdé àwọn all the security personnel nílẹ̀ Yorùbá kẹ́ lè wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò kí n jàǹgbárọ́ mọ́ bá padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. You are talking of future purpose, future tense. You have present tense, past tense, present tense, and future tense.
ẹ sọ̀rọ̀ lórí tó ti past lórí àwọn ọ̀sẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ presently pẹ̀lú àwọn tí ń bẹ ní àkàtà DSS àti situation olóyè Sunday Igboho nínú meeting tẹ́lẹ̀ pé yẹn ìpàdé security tẹ́lẹ̀ pé yẹn ẹ wá ń lẹ́yìn sọ̀rọ̀ lórí lẹ́yìn títí ń ṣẹlẹ̀ already ayé alábòsí ọmọ ní dá o ìgbẹ̀yìn alábòsí ọmọ ní dá o tó ọlọ́run ọ̀sán nìkan kan lẹ́sàn o gbogbo tó ń kálukú bá ṣe o gbogbo tó ń kálukú bá ṣe alìjàsáwù min jínsìlẹ̀ amali lọ́lọ́run bá o alìjàsáwù min jínsìlẹ̀ amali dèdè iṣẹ́ tó ń kálukú bá ṣe lọ́lọ́run fi sọ́lẹ̀sàn rẹ̀ o tọ́ọ̀bẹ́ tí wọ́n bá wò pé ọmọ ayé ọmọ èèyàn tàn jẹ ọmọ àwọn èèyàn play ọmọ àwọn èèyàn play you know how to play people you know how to play brain people you know how to play people's brain múra sí ọlẹ́sàn múra sí ṣùgbọ́n tí ẹni tí ń tàn èèyàn ọ̀bà mọ̀ àwọn tó ń tàn án mọ̀ pọ̀ ń tàn àwọn o àwọn tó ń tàn án mọ̀ pọ̀ ń tàn àwọn bàbá gàrí ara àwọn tẹ́ ń tàn máa wọn pé ń tàn wọn tó bá jẹ́ pé tẹ́ ń ṣe orí ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ yọ sẹ́yìn lẹ́sàn rẹ̀ tí ọba tí rí iná ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ ṣùgbọ́n o kò yẹ kẹ́ ẹ má mẹ́nu bà ọ̀rọ̀ àwọn tí ládùúrú àwọn tí wọ́n wá bẹ̀yẹn tẹ́ẹ̀sì nítorí ilẹ̀ Yorùbá dẹ́sẹ̀ pé àwọn èèyàn wa tí wọ́n wà ní àkàtà DSS kò yẹ kẹ́ ẹ má mẹ́nu bà ọ̀rọ̀ wọn níbẹ̀ yẹn olóyè Sunday Igboho situation rẹ̀ àti tó ṣẹlẹ̀ sí kò yẹ kẹ́ ẹ má mẹ́nu bà ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ yẹn lójú tèmi fi wò ó tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ sí dáadáa ẹ̀san òkè o ọlọ́run ó ti gbé àre fún ẹni tó láre pẹ̀lú ògo ọlọ́run ẹ̀yẹ máa retí ẹni tó láre ó padà gba àre bọ́pẹ́ bọ́yá ọlọ́run ó gbé àre fún ẹni tó ní àre yóò sì gbé ẹ̀mí fẹ́ni tó ní ẹ̀mí yóò wọlá àjọ kan yóò wọlá agbára rẹ̀ bí kúdírátì láì tààlà ẹ̀yẹ máa wò ó bá jí dára àlèmọ̀dá bẹ̀rù ẹ̀yẹ máa wò ó